Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ̀ Ọlọ́run ọba gbólọ̀ tó ní àpọ́nlé jùlọ mo fi kí gbogbo mùsùlùmí and mùsùlùmátì káàkiri gbogbo àgbáyé. Àbọ̀rú àbọ̀rú mo fi kí gbogbo ẹ̀yin adáhunṣe. Ìkẹ́ Olúwa àtọ̀lọ́ Olúwa kó wọn bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Orúkọ tèmi ò yí padà bẹ́ẹ̀ tẹ́ ṣe mọ̀ mí tẹ́lẹ̀ èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà ẹni mo tún dé ẹni tó bá ní mọ̀ èdè ni mo dé bá ìdè ni mo dé ìdè ni mo dé ìdè ni mo dé nǹkan kan ò ní kọ́ mi lẹ́sẹ̀ nítorí nǹkan kan kìí kéjò lẹ́sẹ̀ àwọn làwọn máa wá ilẹ̀ ò máa wò mí láṣẹ Ìdùmarè. Iṣẹ́ wo ni mo tún mú wá fún ẹ̀yin ènìyàn mi ní òní? Iṣẹ́ tí mo mú wá lónìí là ń pè ní iṣẹ́ asina arisiki àbí ká pè ní arisiki owó. Iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ kan tí ó yára gbáradá fún oníṣẹ́ ọwọ́, oníṣòwò, oníkáràkátà, oníṣẹ́ ńlá ni àbí iṣẹ́ kékèké. Ẹni tó bá jẹ́ oníṣòwò àbí oníṣòwò tó bá ń lo iṣẹ́ asina arisiki yìí, gbogbo ohun tó bá dáwọ́ lé báyìí rere báyìí ni ó máa já sí rere báyìí ni ó máa já sí yóò tètè di èèyàn pàtàkì nídìí iṣẹ́ tó ń ṣe látàrí ẹni bá ní nǹkan tó ń ṣe ni. Ẹni tó bá ń lò ó yóò máa gbé kọ́ńtíráàtì, yóò máa rí kọ́ńtíráàtì gbà, kọ́ńtíráàtì yóò máa rí gbà ní oríṣiríṣi. Yálà kódà kó máa ta pure water lásán yóò tà tìbẹ̀ yóò tà tìbẹ̀ là níṣẹ́ là ń pè ní iṣẹ́ arísìkí ọ̀la. Wọ́n kí gbogbo èèyàn tá ń wò mí ẹ̀yin tẹ́ wá ẹ̀sìn darapọ̀ mọ́ YouTube channel mi ẹ bá mi subscribe síbẹ̀ ẹ tẹ subscribe tẹ bá subscribe eléyìí lè fún yín ní àǹfààní tá a bá tún fi iṣẹ́ mi kalẹ̀ tí ó lè jẹ́ àǹfààní yín àti gbogbo àwa náà. Ẹ̀yin ènìyàn mi mo kí yín púpọ̀. Ìgbìyànjú sí nǹkan tá à ń ṣe tá à ń dúró ẹni kálukú mọ̀ ṣe ìgbìyànjú lọ ni nítorí pé Olódùmarè ọba náà ewé kòkè ègbò kájú èèyàn gbogbo tá a bá ṣe náà ẹ jẹ́ ká fi ìgbìyànjú sí nítorí pé ìgbìyànjú ló mọ́ kádàrá ìmọ̀ ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ń rí táwọn náà dèèyàn pàtàkì láwùjọ tán ń gara tán ń náwó sọ̀tọ̀ tán ń náwó sọ́sì tán ra mọ́tò tán ń gbaṣẹ́ ńláńlá àwọn náà mọ ìrìn àjò tí wọ́n rìn nípa ìgbésí ayé wọn tó fi rọrùn fún wọn. Ilé ayé tàwa yìí kò gba kéde dúró bí yẹn bá ń gbàdúrà bí yẹn bá ń yáya kéèyàn máa ṣe yá àyáṣẹ kéèyàn tún máa ṣe yá ìgbìmọ̀ fún abí àṣà àwọn ẹnìkan tó ti yẹ yín wá. Ẹ jẹ́ kí a tún fi ìgbìyànjú kún iṣẹ́ wa kí iṣẹ́ wa kó lè tètè lọ sókè dáadáa. Iṣẹ́ yìí kò ṣe iṣẹ́ kan tó le púpọ̀, iṣẹ́ tó sì fi tó rọrùn púpọ̀ ni ó jẹ́ pé ẹ ò lè pẹ́tẹ́ fìdí gbogbo àwọn èròjà ẹ̀rà. Kí lẹ̀ bá mi wá ló bá mi wá orí agbe, orí àlùkò, orí odídẹrẹ́, orí agbe, orí àlùkò, orí odídẹrẹ́, ìyẹ́ agbe, ìyẹ́ àlùkò, ìyẹ́ odídẹrẹ́. Ẹ lọ bá mi wá orí àkàlàmọ̀gbò àti àtẹ́lẹwọ́ elégbédé. Ẹ bá mi wá àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá ti bá mi rí. Ẹ bá mi wá àtàrí tó gbogbo dáadáa tó jẹ́ bí àtàrí mẹ́ta pẹ̀lú ẹyẹlé funfun kan. Ẹyẹlé funfun yẹn jẹ́ kó jẹ́ ẹyẹlé àyè lẹ́ni ni ẹ jẹ́ kó jẹ́. Tẹ́ bá ti wá rí àwọn nǹkan wọ̀nyí ẹ kó sínú ìkòkò ìsásùn tuntun tẹ́ ò tí ì fi jó nǹkan kan rí. Èyí ẹyẹlé ẹ̀rọ ní kó ẹ̀rọ ní jóǹtì ẹ̀rọ ẹjọ́ àwọn orí agbe, orí àlùkò, orí odídẹrẹ́ àti àtẹ́lẹwọ́ nàkí pẹ̀lú àtàrí yìí pẹ̀lú àwọn ẹ̀yẹ agbe, ìyá àlùkò, ìyá odídẹrẹ́ ẹ bá mi jó gbogbo rẹ̀ papọ̀. Tẹ́ bá ti jó papọ̀ tán ẹ wá igbá tàbí ike funfun kan ẹ mú aṣọ funfun ẹ fi tẹ́nu igbá náà ẹ kọ ọṣẹ yìí lé lórí. Tẹ́ bá ti wá kọ ọṣẹ yìí lórí ẹ wá mú èyí tó jẹ́ ẹyẹlé funfun ìyá ò dú lọ́rùn. Tẹ́ bá dú lọ́rùn ẹ ò rọ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ ò rọ sí orí ọṣẹ yìí. Tẹ́ bá ti rọ sórí ọṣẹ yìí ẹ dè pa èyí òkútù yòókù ẹ lọ bò mọ́lẹ̀ ẹ gbọ́ ọṣẹ yẹn pamọ́ fún ọjọ́ mẹ́ta ẹ mọ̀ wẹ̀ ní ẹ̀ẹ̀mẹrin láàrin ọ̀sẹ̀. Ẹ mọ̀ wẹ̀ níjọ́ àìkú, ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́rú. Ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́rú ó ní a máa ń wẹ̀ iṣẹ́ yìí. Tẹ́ bá ń wẹ̀ ó dá mi lójú wípé iṣẹ́ yín yóò máa lọ sókè sí àtàjẹ̀yẹ lẹ́ẹ̀mọjà. Iṣẹ́ yà máa fa èèyàn wá máa fa àwọn èèyàn wá gidi gan iṣẹ́ tó dájú púpọ̀ ni. Orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Testimony ni mo fẹ́ yìí nìyẹn ètò bá mi dán iṣẹ́ yìí wò kẹ́ fún mi ní àbọ̀ rẹ̀ nítorí pé ohun tá a bá fún mi ní oríyìn lé lórí ló máa mú oríyìn wú. Oṣù dúpọ̀ bẹ́yẹn tá ń pè nínú tẹ́ fi nǹkan ránṣẹ́ sí mi ẹ ṣe àpín yóò ní tán fowó
àtẹ̀yin tẹ́ ń gbádùn iṣẹ́ mi tẹ́ ń ṣe tẹ́ ṣe ń bá ní tẹ́ ń bá bẹ́ẹ̀ tẹ́ ṣe fi ẹ̀mí ìmoore hàn ẹ ṣé mo dúpẹ́ kò lè tán lọ́wọ́ yín o kọ́mọ́ jù báyìí lọ bye bye for now ẹ bá mi subscribe ire o.